káàbọ̀ sí abala Funfact gbogbo ẹ̀yin olólùfẹ́ Oyinmomo níbikíbi tí ẹ bá ti wò mí. Yálà lórí ìtàkùn ayélujára ní ẹ̀rọ amóhùnmáwòrán tàbí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Èmi ọmọ yín ni òrèǹtí ẹ̀yin fáìngẹ̀ tí ò kàn mọ̀ Bolanle Oni story. Gbogbo ẹ̀yin tèmi lẹ́kọ̀ọ́ ní Lagos Island láti Àpọ́ngbọ̀n títí dé campus títí dé Láfíàjì gbogbo yín pátápátá ni mo kí o. Lónìí ọkọ̀ Oyinmomo ti wá tẹ̀dó sí ìlú Èkó, ìlú ọgbọ́n, arómisálẹ̀ gbẹlẹ̀gbẹ. Èèyàn tí ó bá lọ sí Èkó tí ò bá gbọ́, onítọ̀hún náà ò lè gbọ́n mọ́ láéláé. Bí ojú ò bá dẹ̀ ti Ẹ̀yìn Ìgbẹ́tì, ojú kò lè ti Èkó. Kí nìdí tí àwọn ará Èkó máa ṣe ń sọ pé bí ojú ò bá ti Ẹ̀yìn Ìgbẹ́tì, ojú kò lè ti Èkó? Ẹ̀yìn Ìgbẹ́tì ṣe pàtàkì sí ọlá, ìlọsíwájú, ìṣòwò, ìgbéga ìlú Èkó tó bẹ̀rẹ̀ láti Àpọ́ngbọ̀n títí dé Marina títí dé Oníkan àti Broad Street títí tó fi wá gba gbogbo Èkó lọ. Agbègbè wo gan là ń pè ní Ẹ̀yìn Ìgbẹ́tì? Mo mọ̀ pé tí wọ́n máa bi mí pé Bolanle wo ló ń pè lẹ́yìn Ìgbẹ́tì nílùú Èkó? Ẹ̀yìn Ìgbẹ́tì ní ilẹ̀ omi tó ṣàn láti Àpọ́ngbọ̀n tó fi dé Broad Street tó fi dé Oníkan tí ó wá fi dé Lẹ́kì, ibi tí a mọ̀ sí gbóngbà kan yìí sí Lẹ́kì ti di ìlú ńlá. Ìṣẹ̀lẹ̀ wo gan ló wá ṣẹlẹ̀ ní Ẹ̀yìn Ìgbẹ́tì? Ìyẹn ní ọdún 1850 ní oṣù kọkànlá ni àwọn ológun British wá sí Èkó láti wá fi òpin sí ẹrú títà. Àmọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn ni ó farapa lọ torí pé ọba Kòsọ́kọ́ ó ti rán àwọn ológun wọn tí aṣáájú wọn mọ̀ sí Oṣòdì Tápà lọ sí ibi Ẹ̀yìn Ìgbẹ́tì agbègbè bẹ̀ torí pé wọ́n mọ ọwọ́ ọbẹ̀ dáadáa. Àmọ́ nígbà tí wọ́n jagun yìí, èyí fún wọn ní àǹfààní láti jagun yìí ní àjàyè torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ológun British ló farapa ni wọ́n padà lọ sí ìlú wọn. Ṣùgbọ́n nígbà tí ó di ọdún 1851 ni àwọn ológun British padà wá sí Èkó. Gẹ́gẹ́ bí ìtàn ṣe fìdí ẹ̀ múlẹ̀, wọ́n dé pẹ̀lú HMS Bloodhound pẹ̀lú àwọn ìbọn ọkọ̀ tó lé ní 20. Ogun yìí jẹ́ ìkan lára àwọn ogun tó yẹ pé àwọn ará Èkó ò lè gbàgbé torí wípé bí ìró ogun àwọn British ṣe dún, ó dún títí dé Badagry. Agbègbè kan tó wà láláwúsá tá à ń pè ní Agidigbi. Orúkọ Agidigbi yìí àti ogun yìí ló ti tayọ, ṣùgbọ́n ìyẹn ó di ọjọ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń pe ogun yìí ní ogun Aóyaya. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló kú, ẹ̀mí sùn, ìkan bàjẹ́. Àmọ́ lẹ́yìn ogun yìí, ìgbésí ayé ọ̀tun ó dé bá àwọn ará Èkó. Àkọ́kọ́, ọba Kítóyè ó padà wá sí ìlú Èkó. Ẹ̀kejì, òpin dé bá ẹrú títà ní ìlú Èkó. Ẹ̀kẹta ni wípé àwọn Sáró wọ́n padà wá sí ìlú Èkó. Ẹ̀kẹrin yìí tó jẹ́ babambari ẹ̀ ni wípé àwọn European missionaries tí wọ́n kó ẹ̀sìn Kristẹni wá fún wa àti Western education wọ́n wá tẹ̀dó sí Èkó. Ẹ̀karùn-ún, àwọn Gẹ̀ẹ́sì wọ́n dé Èkó. Nígbà tí àwọn Gẹ̀ẹ́sì wá fẹ́ bẹ̀rẹ̀ sí máa kọ́ ilé iṣẹ́ wọn àti ilé tí wọ́n máa gbé, wọ́n bẹ̀rẹ̀ láti agbègbè Àpọ́ngbọ̀n títí tó fi dé Marina tó fi dé Broad Street tó fi dé Oníkan. Mo mọ̀ pé tẹ́ bá lọ sí àwọn agbègbè yẹn, àwọn agbègbè Broad Street wọ Marina yẹn, ẹ máa rí pé àwọn ilé yìí ó yàtọ̀ sí àwọn ilé tí àwa ń kọ́. Ilẹ̀ tí àwa rò pé kò ń ṣe ilẹ̀ gidi tó jẹ́ ilẹ̀ omi tó jẹ́ ilẹ̀ ìrà ni ó wá di ibi tí ìṣòwò ti dé bá ìlú Èkó tó wá jẹ́ kí ìlú Èkó tayọ ní gbogbo ìlú tó wà ní West Africa. Ṣé wá ti wá mọ̀ ìdí tó máa sọ pé bí ojú ò bá ti lè ti Ẹ̀yìn Ìgbẹ́tì, ojú kò lè ti Èkó. Ètò náà wà ní jù báyìí lọ. Orúkọ tèmi ò yí padà. Èmi ni ọmọ yín, àyànfẹ́ yín, òrètè yín, fáìngẹ̀ tí ò kàn wọ́n, Bolanle Oni story. Wọ́n á fi àsìkò yìí kí gbogbo ìlú olùfẹ́ Oyinmomo pé ó dàbọ̀.